Esther Ìgbẹ́kẹ̀lé mo ní kí sọ fún yín o Ojútólé tẹlifíṣàn Ọlọ́run gbórúkọ ẹ̀ Ojútólé gbogbo nǹkan tẹ́ bá fẹ́ mọ̀ pátápátá nípa àwọn ojúlùmọ̀ àti àwọn ọ̀rẹ́ yín olólùfẹ́ yín nínú eré nínú fíìmù àti ní orílẹ̀-èdè àgbáyé ẹ máa rí lórí Ojútólé TV ó máa ń kọ́ni lẹ́kọ̀ọ́ ó dẹ̀ fún yín ní ìmọ̀ nípa ohun tí a kò ẹ máa wo ẹ má gbé kúrò bẹ́ẹ̀. Orúkọ Jésù Ọlọ́run àìlópin agbẹ́yìn ga àyìn lógo torí pé ẹ̀yin ni Ọlọ́run ẹ gba ọpẹ́ wa ẹ̀mí mímọ́ ẹ gba àyìn wa arúgbó ọjọ́ ẹ dáríjì wa Ọlọ́run kó yà wá sí mímọ́ ipá àti agbára máa bá wa lọ ẹ yìnra yín lógo ẹ ṣera yín bí ọba àdúpẹ́ torí pé ẹ ti gbọ́ má jà wí nípa ti ara jẹ́ a sọ̀rọ̀ nípa ti ẹ̀mí Ọlọ́run alààyè ní àjíǹde Jésù Kristi Olúwa àti olùgbàlà wa àmín 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 lórúkọ Jésù. Ìyá wa lára àwọn fọ́nrán tẹ́ ṣe lọ ẹni ní ìlú Ìjẹ̀bú kó fi kú ọ̀dọ́ bú ẹ sọ àwọn àsọtẹ́lẹ̀ kan lẹ́yìn ìgbà náà àwọn kọ̀ọ̀kan tún ṣẹlẹ̀ ń bẹ̀ náà àti pé lórílẹ̀‐èdè Nàìjíríà ta wà igun ẹ láwọn àṣírí kankan máa tú àṣírí ń tú kílẹ̀ tẹ̀ ní tẹ̀fẹ́ sọ fún àwọn ará lílé ni. Lórúkọ Jésù àdúrà wa máa gbà ìrànlọ́wọ́ àánú máa dìde fún ojú òní tiwa bí àsọtẹ́lẹ̀ tó jáde nílùú Ìjẹ̀bú yẹn pé kí wọ́n gbàdúrà dáadáa mọ̀ pé bí tí ò bá ti sí àsọyépọ̀ ọ̀rọ̀ tí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ bá ń sọ pé àwọn fẹ́ fagbára hàn tí mùsùlùmí náà bá ní òun náà fẹ́ jẹ́wọ́ pé òun ní Ọlọ́run mọ̀ pé tí wọ́n bá fi ọgbọ́n ṣe é wọ́n níbi tálágbára méjì bá ti jà koríko bẹ̀ kò ní dìde mọ́ àwọn náà máa fa padà foríko lórúkọ Jésù ìrìn àjò wa ò ní bí aráyé nínú orí wa ò ní gbàbọ̀dè a ò ní forí gbégbékúgbé májẹ̀mú ègún àti èpè ó máa dópin nínú ayé wa gbogbo tó ṣẹlẹ̀ yẹn náà tó ká kọ́gbọ́n ó tó ká kọ́gbọ́n tó kí wòlíì kọ́gbọ́n ó tó kí àwọn pásítọ̀ kí wọ́n ní ọgbọ́n nínú Ọlọ́run ó tó kí àwọn àfáà náà kan ní ọgbọ́n ó tó káwọn ẹlẹ́sìn àbáláyé kan ní ọgbọ́n ẹ̀rí pé bàtẹ́yàn bá kú tán ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló máa padà máa tú ìtorí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ jẹ́ ká rọra ṣe ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayé òpin ayé máa dúró ńjẹ́ kan ayé máa dákẹ́ ńjẹ́ kan ẹni tó wà láyé ayé òkú ò láyé o ayé wà títí láéláé ni ayé wà nínú ayé náà ló ti rí ayé gbé ẹ̀jẹ̀ àjọ lọ́gbọ́n o ìwọ tó jẹ́ Kristẹni tó ń padà lọ ṣe tó ń lọ sínú ayé tó ń lọ ṣe gbé ayé kí làkọsílẹ̀ tá a fẹ́ kọ fún ọ. ẹ̀rí pọ́dùn báyìí ó dùn létí gbọ́ láti àánú àwọn ènìyàn ìgbà ìwọ̀nba làwọn ìbílẹ̀ máa bínú mọ̀ ìpè yẹn kò nínú ìṣẹ̀ṣẹ̀ gbọ́ Ọlọ́run gbọ́ ẹ̀rí pọ́dùn gan kí wá lọ nígbàgbọ́ tó kúrò nínú ìgbàgbọ́ tó lóun ń ṣe onígbàgbọ́ tó padà lọ múlẹ̀ nínú ẹgbẹ́ ayé ẹ̀rí pé yẹn gan ló korò jù òun ló korò jù ìdí nìyẹn tó fi jẹ́ pé a gbọ́dọ̀ jẹ́ ọlọ́gbọ́n nínú Kristi Jésù ẹni tó fi agbára fún wa a gbọ́dọ̀ gbọ́ Ọlọ́run tá à ń sìn gbọ́ yálà mùsùlùmí ni ọ́ ní ìgbàgbọ́ nínú rẹ̀ yálà kìrìsìtẹ́nì ni ọ́ ní ìgbàgbọ́ nínú rẹ̀ àwọn ẹlẹ́sìn àbáláyé náà nígbàgbọ́ nínú tiwọn lórúkọ Jésù àdúrà wa máa gbà ayé wo ò ní bàjẹ́ ohun tí Ọlọ́run tá à ń tò níwájú Ọlọ́run kò ní dàwọ́ owó tó ń lé yẹn níjọ́ kan ó máa pín ọlá tó ń lé yẹn wàá lé lóòótọ́ ẹ máa bà máa lé lóòótọ́ tó bá lé wàá bà gbogbo téèyàn bá lé tó bá ti ní focus ó máa bà ṣùgbọ́n ṣáà ń lé ọ̀run ṣáà ń lé ọ̀run ṣé ilé eré wa ṣé kò ń ṣe ayé nìkan là ń sáré fún ṣáà ń sáré fún ibi tá a máa dé sí mo ti sọ̀rọ̀ yẹn nínú afárá mi tó lọ mo dẹ̀ sọ nípa ibi kọ̀kọ̀ ó ní ẹni tó jókòó níbi kọ̀kọ̀ gá ògo òun ni ó máa gbé abẹ́ òjìji Olódùmarè rí pé kò sí ìkọ̀kọ̀ kan nínú ayé mo listen mo wo àwọn nǹkan kan tó ń jáde ní ìtẹ̀ kí n wo YouTube torí mo bàjẹ́ ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n láti ìgbà tí ọba yẹn ti lọ mo ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan wọ́n tẹ̀ tún invite bàbá kan bóyá babaláwo wọ́n tún sọ gbogbo bí wọ́n ṣe ń jọba wọ́n sọ nǹkan tó ń jẹ́ wọn àṣírí wa padà wá ṣe kí ni
ọ̀pọ̀lọpọ̀ àṣírí wá ń tú àṣírí Ọlọ́run kì í tú ẹ jẹ́ ká mọ̀ tí à ń ṣe kò sí ẹnìkan tó lè gbé àṣírí dání àṣírí wà pẹ̀lú Ọlọ́run Ọlọ́run sì ni ènìyàn rẹ̀ ẹ jẹ́ kí a jẹ́ kí ibi ìkọ̀kọ̀ wa ẹ jẹ́ ká jẹ́ kó mọ́ bàbá yẹn kó tó kú ló ti jọ̀wọ́ ara rẹ̀ fún Ọlọ́run gbogbo ètò dẹ́kun ó ti mọ̀ tẹ́lẹ̀ pé ariwo yìí máa ṣẹlẹ̀ so ó ti jọ̀wọ́ ara rẹ̀ fún Ọlọ́run bọ́ọ̀rùn olùtọ́ ló lọ bọ́ọ̀rùn lọ ni ó ti kú pẹ̀lú àwọn áńgẹ́lì báyìí ó ti kú pẹ̀lú àwọn áńgẹ́lì Ọlọ́run àwọn náà máa gbé déwájú ìtẹ́ Ọlọ́run wọ́n wá ká gbogbo ohun tó ṣe láyé fún lórúkọ Jésù àdúrà wa máa gbà èèyàn kan ti ẹ̀ pè mí ní àmọ́ mi want to talk about Yorùbá nation mo ní Ọlọ́run mi ò kí ń sọ nígbà tí Ọlọ́run hàn mí àwọn tó ń jà fún ìgbà àjàrà Yorùbá nation ohun adẹ́dà ṣẹ̀dáre níwájú ẹni tí máa jíìn fún ẹ jẹ́ pọ́n lẹ́mí kíyèsára mo rí pé ìbọ̀dé tún wọlé bọ̀ lẹ́lẹ́kejì mo rí pé ìbọ̀dé tún wọlé bọ̀ mi ò dẹ̀ rí pé mo rí Yorùbá mo rí Ìgbò mi ò rí Haúsá kán kíyèsára àwọn tó jọ máa tákù wọn náà nìyẹn lórúkọ Jésù àdúrà wa máa gbà a ò ní ṣe lásán Yorùbá nation ẹ wà nínú kíyèsára ọ̀run máa gbalẹ̀ náà fún yín o bí ẹ ti béèrè lọ́lọ́run ti bá yín dá májẹ̀mú yẹn ṣùgbọ́n ẹ kíyèsára fún ìbọ̀dè ohun ni ọ̀rọ̀ ni látòrí ìtẹ́ ẹ kíyèsára fún ìbọ̀dè lórúkọ Jésù ìbọ̀dè tó tún lè dá ìrìn àjò tẹ́ ẹ fẹ́ gbé ìgbésẹ̀ lẹ́lẹ́ẹ̀kejì rú ìbọ̀dè yẹn gan ni kẹ́ kíyèsára ogun àtẹ̀yìnjà ò ní jà wá àlàáfíà ni. Ìyá wa àwọn aráàlú tẹ̀ ní ká bí wọn ní wípé oṣù ń parí lọ ọdún ń parí lọ kí ló ń ṣẹlẹ̀ kí gan-an nìkan tẹ ní fáwọn èèyàn bí àṣírí kan àbí kejì tẹ pé ilé ayé èèyàn máa ti fi máa tẹ̀síwájú. àdúrà wa gbà ìlérí àti májẹ̀mú gbogbo máa wá sí ìmúṣẹ tó bá ti di on the 31st ẹ jẹ́ kí gbogbo àwọn ènìyàn tó nílò àṣeyọrí kò sẹ́ni tí ò nílò àṣeyọrí ṣùgbọ́n ọ̀rọ̀ wa kára wa lára jura wa lọ ẹ̀mí ọ̀run ní kí a gbàwẹ̀ fódìdí ọjọ́ mẹ́ta yẹn tó bá di ọjọ́ kẹta ẹ jẹ́ kí gbogbo èèyàn tó gbàwẹ̀ yẹn kó lọ fi èso ṣe sàrà èso kí wọ́n lọ fi ṣe sàrà Olúwa ní kété bá ti ṣílẹ̀kùn oṣù August oṣù kẹjọ ń tó ń tò tí ò jọ ó fẹ́ jọ. nínú oṣù tá a fẹ́ mú oṣù August tá a bá ti wá gbé ẹnu ní oṣù yẹn Ọlọ́run á bá mi sọ̀rọ̀ lórí ìrìn àjò August lórúkọ Jésù gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣọjọ́ ìbí síwájú ọjọ́ yẹn kẹ́yìn ọjọ́ yẹn lórúkọ Jésù èmi bí Ọlọ́run ni ẹ ò ní ṣe nínú bòjì ẹ ò ní ṣe ní ìsà òkú ìlérí àti májẹ̀mú Ọlọ́run ó máa wá sí ìmúṣẹ ògo tẹ̀yin ọmọ August gbé wáyé ayé ò ní ṣáyín mẹ́rẹ̀ ọjọ́ oṣù kẹjọ ìlérí àti májẹ̀mú ń tẹ̀lé títí tí òòjọ́ ó máa jọ lóṣù kẹjọ ọdún 2025 àlàáfíà. Ìyá wa àwọn kan tẹ̀ ní àwọn fẹ́ pè yín àmọ́ lára àwọn fọ́nrán tẹ̀ ṣe lọ́nà àwọn kan kọ́mẹ̀ síbẹ̀ pé kí la lè pè yín fún ǹjẹ́ a lè pè wọ́n fún kọba ẹ̀jẹ̀ kí gan-an nìkan táwọn èèyàn lè pè yín fún. ohun tí àwọn èèyàn lè pè mí náà fún náà ni pé ẹni tó bá fẹ́ gbàdúrà ẹni fẹ́ wádìí ọ̀rọ̀ ayé rẹ̀ àwọn kan tẹ̀ tí máa dáṣà kan wọ́n á ní mọ́mì gbogbo wa là ń gbàdúrà a lot of mistakes tí àwọn èèyàn máa ń ṣe nígbà téèyàn mọ̀ pé òun gbàdúrà kí ló lọ ṣe lọ́dọ̀ wòlíì ṣùgbọ́n àwọn àṣírí kan wà tó jẹ́ pé òye ò ní yé yín débẹ̀ ìmọ́lẹ̀ ò ní tàn mọ́lẹ̀ fún yín débẹ̀ afọ́rájì níwájú Ọlọ́run jura wa lọ Ọlọ́run dẹ̀ túmọ̀ ọ̀rọ̀ rẹ̀ fún wa jura wa lọ yálà o fẹ́ ṣọ́nà lórí ìgbé ayé rẹ o fẹ́ ṣọ́nà lórí ìgbé ayé ọmọ olórí ọ̀fẹ́ láti pè phone number mi ni 0026 040244 0026 040244 second line mi ni 090 61346865 lórúkọ Jésù ìlérí àti májẹ̀mú Ọlọ́run ó máa ṣẹ kí ló Ọlọ́run tẹ̀ sọ mí pé àwọn kan tẹ̀ ti ronú débi pé wọ́n ti rò pé àwọn ò rí ayé wa mọ́mí ẹ̀ rí ayé wa ìgbésẹ̀ kan ló kù tá ì tí ì gbé
má gbé pèsè oògùn owó o. Ṣùgbọ́n nínú ìgbìyànjú àánú á máa mú ìgbìyànjú farahàn. Ìgbìyànjú ló kù tó ìtí ìgbé. Kábíyèsí àwọn obìnrin tiẹ̀ ti wá rò ó títí ẹlòmí àdágbé àdáfà ti fẹ́ pa á. Frustration ti jẹ́ kóbìnrin mi ó ti misbehave. Sùúrù ni. Ẹ pè mí sórí fóònù nọ́mbà mi lórúkọ Jésù ẹ̀mí Ọlọ́run máa tọ́ wa sọ́nà. Ń tọ́ bá táyé mú lè má bàa kẹ́hìndé mu. Kádàrá àyànwọ́ àdáyébá ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Àdáyébá bákan náà ni níta àdáyébá náà ń ṣe láyé. Kádàrá wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Lórúkọ Jésù ìlérí Ọlọ́run máa ṣẹ ojú òní tiwa àlàáfíà. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.